Hello. Ojúmọ́ ti mọ́ kájọ gbéra tán kájọ gbéra tán. Ojúmọ́ ti mọ́ kájọ gbéra tán kájọ gbéra tán. Káṣá ti mọ̀ pé ire ń bọ̀ ire á wọlé wá. Káṣá ti mọ̀ pánú ń bọ̀ àánú á wọlé wá. Káṣá ti mọ̀ pánú ń bọ̀ àánú á wọlé wá. Olóore kan ṣó tó jẹ gbẹ̀rún èèyàn lọ àwọ̀ wàrí láti ṣe wá lóore. Àní olóore kan ṣó olóore kan ṣó tó jẹ gbẹ̀rún èèyàn lọ àwọ̀ wàrí láti ṣe wá lóore. Àní Ọlọ́run ṣàánú fún mi ká lówó lọ́wọ́ kárí bá ti ṣe kára lọ gbẹ́gbà dákun ṣàánú fún wa. Àní Ọlọ́run ṣàánú fún mi o kárẹ́gbẹ́ bá pé kárọ̀ bàbá tó dákun ṣàánú fún mi. Ọlọ́run ṣàánú fún mi. Kárẹ́gbẹ́ bá pé kárọ̀ bàbá tó dákun ṣàánú fún mi. Àní pé mo ní Ọlọ́run ṣàánú fún mi o. Ṣàánú ẹyẹ òfin ní pa wọ́n. Ó ṣàánú ọ̀fìnra aláìlẹ́gbọ̀n. Ọlọ́gbà dé àfọ́mọ́ aláìlẹ́gbọ̀n dákun ṣàánú fún mi. Àní Ọlọ́run ṣàánú fún mi. Ó ṣàánú ẹyẹ òfin ní pa wọ́n. Ó ṣàánú ìrà aláìlẹ́gbọ̀n. Ó máa gbé àfọ́mọ́ aláìlẹ́gbọ̀n dákun ṣàánú fún mi. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé o. Àyànmọ́ ò dábì sí. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. Ibi àyànmọ́ ò dábì sí. Sógun nílé fi rí pamọ́ sí o. Bọ́lá ọ̀gbẹ́ dìde. Bọ́lá ọ̀gbẹ́ dìde. Ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ jáde àṣẹ ọ̀rọ̀ jáde àṣẹ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé o. Ogun ìdílé aya Ogun ìdílé ọkọ ibi tó fi mí pamọ́ sí. Bọ́lá ọ̀gbẹ́ dìde. Bọ́lá ọ̀gbẹ́ dìde. Gbogbo àjàgà tó wà lọ́rùn mi Ọlọ́run mú mi bọ́ bẹ́ẹ̀. Ọmọ táwọn àyàyé mi nípa obìnrin tí mo súnmọ́. Nípa ọkùnrin tí mo súnmọ́. Ọlọ́run gbé mi dìde. Ọlọ́run gbé mi dìde.
àjàgà tó wà lọ́rùn mi ọlọ́run mú mi bọ́ bẹ́ẹ̀. ọkọ̀ tó wà láyé mi nípa ọkùnrin tí mo súnmọ́ nípa ọkùnrin tí mo súnmọ́. ọlọ́run gbé mi dìde. ọlọ́run gbé ẹ dìde. àlàó ikọ̀ wájú àmà ọmọ mọ́gájì. mo bá ọmọdé mo ká àgbà gbogbo ìwò pátá. ẹ máa dẹkú àlejò bàbá Ráfíà bàbá oko gbogbo kìràkìrà. ọba àkànbí ló gbà wá lálejò àwọn ní bàbá wa ọba sọlúdẹ̀rọ̀ ọba wọ kí gbogbo àgbáyé mọ̀ kì í ṣèlú nìkan ṣo ló mọ̀ gbogbo nàìjà ló mọ̀ pákan bí ìjọba. ọba Rashidi ń bẹ ní ìjókòó bàbá wa ẹrù kan ò bá mi o. mo mọ̀ pé tí ń bá ti rọ́bà jẹ́jẹ́ sí kí n máa kọrin kí n máa bẹ̀rù kí n máa pèlè kí n máa fòyà rárá. Bàbá Adéwálé Àkànbí ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ bàbá gọ́ọ̀dù ló ní orí bẹ́ẹ̀ kábíyèsí mo gbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ kò gbọ́dọ̀ bínú. Ọba Adéwálé bẹ́ẹ̀ bá gbọ́ pé wọ́n ń rojọ́ ẹ̀ kò gbọ́dọ̀ lérí o. Mo gbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ kò gbọ́dọ̀ bínú. Ẹ̀yẹ ṣá máa dúpẹ́ lọ́wọ́ wa láwùrà bí ọlọ́run tó gbé rẹ̀ gòkè àgbà. Kọ́ máa bínú lé, kọ́ máa lérí, ọlọ́run ló sọ pé ojú wọn lọ, kọ́ máa bínú. Ẹ má jẹ́ kó lè lálejò ẹ̀jẹ̀ akọrin náà. Ẹ ṣì máa làlùjọ, wọ́n ṣì máa jó. Ṣẹ̀fíù ni mò ń jẹ́ bàbá oko lórúkọ ìnagijẹ ìwé ilẹ̀ tó fẹ́ mọ̀ èrè lágbára orin. Gbogbo orin tó kù láyé ọwọ́ mi ló wà o. Yàtọ̀ sí wọ́tòwòrò bàbá Ráfíà. Èmi làlàwó ikọ̀ o. Akọrin ọba. Ẹ̀jẹ̀ sì Ṣẹ́fíù mi. Àlàwó ikọ̀ o. Akọrin ọba. Ìgbé ńlá rere. Àwọn lọ ní gbòòrò. Ọ̀dọ́ ńlá abẹ fọ̀hún. Àwọn lọ ní gbòòrò. Ṣẹ̀fíù ni mò ń jẹ́. Bàbá oko Lórúkọ ìnagijẹ ìwé ilẹ̀ tún fẹ́ mọ̀ bébì lágbára orin. Ewé òkú náwó. Ọba Rashidi ti ṣàdúrà fún yín. Wọ́n ti forúkọ àná bímú wọn ọmọ síwájú. Akáyìndé gbẹ̀gbọ̀n bàbá Fátímọ́. Ìbà Ọlọ́run ọba ìbà ìyẹn.
ìlú Fẹ́mi lóye ti sọ̀rọ̀ àṣẹ ti gùn. paramọ́júlà gbogbo ìwọ ní tilé ètòkò. ọba tó ń báyàn ṣe ni. ọba tó báyàn ṣe títí tó tún fa Hausa sílé sọnùkù kábíyèsí iṣẹ́ ẹgbẹ́ Hausa iná òní láfíà kó. bàbá rábíà kádé pẹ́ lórí o bí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba Ìwó. Ìwó ọmọdé wọ́n bá ọmọọba tó lúmere ìlú dé wálé àṣírí àkànbí ìlú ló fẹ́ mi lóye. Ìwó ọmọdé wọ́n bá ọmọọba tó lúmere ìlú dé wálé àṣírí ọba adé pẹ́ lórí ọba. ọba Adéwálé àwọn tó fẹ́ rí ẹ mú sọ fún wọn wá sáré kan èrè lẹ́sẹ̀ wọn èrè. wọ́n pè yàn lákànbí wọ́n lè yọ àkànbí ẹ tún torí ẹ̀rẹ́lẹ̀ olóògùn. kan tó sọ̀yàn lákànbí láyé èyí ò mọ̀ bó ṣe jẹ́. wọ́n tó lè yan àkànbí ọ̀kànbí wọ́n sọ̀yàn lákànbí o ọmọ tó dààmú ìyá tó dààmú bàbá o kó tó dúró lé ayé gbogbo ohun tó gbàgbé sọ́run gbogbo ẹ̀ ló lọ mú ó mú o pé ó wá délé ayé tán. òkúta kan bí ti ṣe látọ̀run àṣejẹ tó ti jẹ látọ̀dọ̀ Elédùmarè bàbá rábíà òun lẹ́yìn ta káàkiri ayé wọ́n lẹ́yìn àkànbí àkànbí ọkànbí abẹ́ tí ẹ̀gbọ́n yóò bá ní. wọ́n lẹ́yìn àkànbí ẹ̀ ń ṣàṣẹ ń pariwo ẹ̀ káàkiri. irọ́ ni wọ́n pa ọ̀pá ò lè pa gógó. irọ́ ni wọ́n pa ọ̀pá ò lè pa gógó. ìjẹ tí wọ́n jẹ tẹ̀tẹ̀ dákúrò ṣẹ̀ṣẹ̀ jẹ́. ìjẹ tí wọ́n jẹ tẹ̀tẹ̀ dákúrò ṣẹ̀ṣẹ̀ jẹ́ o. irọ́ ni wọ́n pa ọ̀pá ò lè pa gógó. àkànní lọ sóde ẹ sọ pé ò bá lọ. Olúwo lọ sóde ẹ sọ pé ò bá lọ. àpadàbọ̀ ń bọ̀ wá dùn yín o. tó bá darí dé ń bọ̀ wá dùn yín o. ó lọ sóde ẹ sọ pé ò bá lọ. ẹnu wọn o ẹnu wọn á ya o ẹnu wọn. Olúwo ẹni bá ṣe hà sọ̀rọ̀ wẹ. ẹnu wọn o ẹnu wọn á ya ẹnu wọn. ẹni bá ṣe hà sọ̀rọ̀ wẹ. ẹnu wọn á yà ẹnu wọn. kábíyèsí ẹni bá ṣe hà sọ̀rọ̀ wọn. ẹnu wọn á yà ẹnu wọn. ijó di ijó ọba àkànbí o. Olúwo máa wọlé máa rọra. kábíyèsí ẹ máa wọlé ìrédé. Olúwo máa wọlé máa rọra. ẹ bẹ̀rù àkànbí o bí ẹ bá bẹ̀rù àkànbí kò sí fòyà o. ẹ bẹ̀rù àkànbí o. ẹ bẹ̀rù àkànbí o bí ẹ bá bẹ̀rù àkànbí o kò sí bẹ̀rù o. ẹ bẹ̀rù àkànbí o.
ẹ bẹ̀rù Àkànbí o bí ẹ bá bẹ̀rù Olúwo kò sí bẹ̀rù o. ẹ bẹ̀rù Àkànbí o. aláṣẹ lábí òrìṣà lórí òrìṣà aláṣẹ lórí gbogbo ìmàlẹ̀ aláṣẹ lórí gbogbo òrìṣà ìwọ ọmọ olódò ọba mi ò ṣeun má ṣe ṣe oko nípa ayẹlẹ́kọ̀ ariwo. sí oko nípa ayẹlẹ́kọ̀. Àkànbí má ṣe ṣe oko nípa ayẹlẹ́kọ̀. ariwo má ṣe sí oko nípa ayẹlẹ́kọ̀. Dami 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 ariwo. má ṣe sí oko nípa ayẹlẹ́kọ̀. Dami dami dami. ariwo má ṣe sí oko nípa ayẹlẹ́kọ̀. Abdulrasheed Adéwálé bàbá mi Àkànbí. Ọba ńlá Àkànbí wọ̀lú wo gbogbo ẹni tí ó gbórúkọ Ìwòrí wọ́n bẹ̀rẹ̀ sí í kọ bàbá Rábíà. Àkànbí wáyé omi ìlú títì ó yẹ ká mọ̀ pé Àkànbí ló ń jẹ́ Àkànbí olórúkọ ńlá ẹni bá pé okú o nílẹ̀ yìí o yé olúwa ẹ̀ àkóyọyọ ló máa pa. ẹni bá gbé kóòkù o nílẹ̀ yìí o yé olúwa ẹ̀ àkóyọyọ ló máa pa. ẹ kúrò lọ́nà o Àkànbí ń bọ̀ ẹ kúrò lọ́nà o Àkànbí ń bọ̀ ẹ yàgò lọ́nà o Àkànbí ń bọ̀ Àkànbí dáhùsì ń bọ̀ o Àkànbí ń bọ̀ ẹ kúrò lọ́nà o Àkànbí ń bọ̀ ó yá bàbá kan ń bọ̀ ẹ yàgò lọ́nà. Bàbá kan ń bọ̀ ẹ yàgò lọ́nà. Bàbá kan ń bọ̀ ó ṣeéṣe jù wọ́n lọ́nà o Àkànbí o. ó ṣeéṣe ojú wọn lọ́nà. Ìtàkùn oníjà. ọwọ́ ò lè sọ̀kẹ́rẹ́ o. ó ṣeéṣe ojú wọn lọ́nà. Ọba Rashidi ti joyè yìí àjẹgbé ẹni tí ó bá dùn mọ́ ẹgbẹ́ kó lọ sódò kó lọ kú. Adéwálé joyè yìí àjẹgbé ẹni tí ó bá dùn mọ́ ẹgbẹ́ kó lọ sódò kó lọ kú. Oyè ilé bàbá ẹni kì í wùyàn oyè bàbá ẹ ló máa jẹ́ o ojo ojo yìí àjẹgbé ẹnu wọn o ẹnu wọn á ya o ẹnu wọn ẹnu wọn ẹnu wọn. ẹnu wọn o ẹnu wọn á ya o ẹnu wọn ẹnu wọn ẹnu wọn. bàbá ẹni ṣe àsọ̀rọ̀ ẹ. ẹnu wọn o ẹnu wọn àyà ẹnu wọn. ẹni bá ṣe àsọ̀rọ̀ ẹ. ẹnu wọn o ẹnu wọn àyà ẹnu wọn. ẹni bá ṣe àsọ̀rọ̀ ẹ. ẹnu wọn o ẹnu wọn àyà ẹnu wọn. ẹni bá ṣe àsọ̀rọ̀ ẹ. ẹnu wọn o ẹnu wọn àyà ẹnu wọn. bàbá ẹni bá ṣe àsọ̀rọ̀ ẹ. ẹnu wọn o ẹnu wọn àyà ẹnu wọn. Ọba Rashidi ti ṣàdúrà fún ẹ ewé. aláṣẹ lórí òrìṣà wọ́n ti ṣàdúrà fún mi bàbá Rábíà
àdúrà òun ti lọ bọ́ lọ́hùn lóòkè ọba tààlà Rashidi ọba bàbá ọba má pè mọ́ bá yín lágbà mo pè lórúkọ ọkọ̀ fìdáhùn sí ọba Rashidi olúwo màrè o ta ló ń gbé mú olúwo ń bọ̀ o ta ló ń gbé mú olúwo ń bọ̀ o ta ló ń gbé mú ọba Rashidi ń bọ̀ o ta ló ń gbé mú olúwo ń bọ̀ o ta ló ń gbé mú ọya Rashidi ń bọ̀ o ta ló ń gbé mú Rashidi ń bọ̀ o ta ló ń gbé mú. wọ́n ní kí balẹ̀ ẹ pápá lábẹ́ Rashidi mi olúwo ọba bàbá ọba adé akẹ́ lórí kí bàtà pẹ́ ẹlẹ́sẹ̀ ọba. kábíyèsí. balẹ̀ pápá Adémọ́lá Adégòkè Adémọ́lá Adégòkè. Adémọ́lá Adégòkè. Ọmọlúwo. Ọmọ kábíyèsí Ọmọlúwo ọmọ Adégòkè. Adéapẹ́ lórí bíbá tàbọ̀ lẹ́sẹ̀ lọ́ba. Baálé ọkọ̀ ìlú náwó ẹkú ìnáwó mi ò ẹ ṣe. Adémọ́lá gbogbo owó tó ná ó ná ní ìwọ ní kí n máa pè ó ní kí n sáà máa pọ̀ bá nǹkan bí ó. Ó ní kábíyèsí ní kí n máa pè ọba kan bí adé mi Adéwálé ọkọ̀ oṣó ọkọ̀ àjẹ́ ọkọ̀ ológun gbogbo owó gbogbo Ọ̀ṣun ní tìlé ètòkò wọ́n ṣe dànsàkì fún. ọ̀sọ̀ ní kádádé ọ̀tọ̀ tún ní kámọ́yàn gbajúgbajà lọ́ba ìwé kò síbi tọ́ òkòwò kò síbi tọ́ òbàdìyẹ.
Rashidi àgbẹ̀dẹ̀ ń kọ́ àwo Rashidi o. Ọgbọ́lúwo Rashidi ẹ ṣeun o ẹ kú ìnáwó wa. Àgbẹ̀dẹ ní mo lọ́wọ́ àkóso mọ́ bí àgbẹ̀dẹ adọ́kọ̀lágbẹ̀dẹ kò bẹ̀rù ẹ̀ mú ajítájú ní àgbẹ̀dẹ ẹ̀jẹ̀ tí káńtó so bùrọ̀dà mi ni ní ọmọ pé tájú ní àgbẹ̀dẹ lẹ́hún wí. Adọ́kọ̀lágbẹ̀dẹ ò bẹ̀rù ẹ̀ mú. Ṣíkúlà ó máa gbogbo bùrọ̀dà mi etí ẹ bá jọ má ṣèṣe pé ṣẹ̀fíù ló ń dárúkọ ẹ bàbá rábíà ìwọ làwọn àwàdàgbé ṣeré fowé lọ́wọ́ mọ́rí Rashidi lónìí kí sáàmà pàgẹ́dẹ́ gbogbo èkó pátápátá incoming president gbogbo national union àfọwọ́sí àfọwọ́sí àfọwọ́sí. Tọ́mì ó máa dọ̀gá náà.
Èèyàn tó mi ní gbogbo. Èèyàn bí àgọ́ àbínú mi o. Èèyàn lọ́dún gbogbo. Àgùnmọ̀ mi ọ̀rẹ́ bàbá adájọ́. Èèyàn tó mi.